Number one, ẹ bá rí i pé mo mú ọ̀rọ̀ kan wá ń jọ kan, bàbá wa náà ni, bàbá wa Òkè Ọya, Alhaji Bello, Ajani Bello. Tẹ́ bá rántí, bàbá wa ni wọ́n, oníwàásí àgbáyé ni wọ́n. Wọ́n sọ̀rọ̀ kan ń jọ kan nígbà tí wọ́n lọ ṣe wáàsí kan ní ìlú kan, wọ́n pè ìlú yẹn ní ìlú Òpókíà. Wọ́n á sọ fún wọn bẹ́ẹ̀ pé àwọn nǹkan tí wọ́n máa ń ṣe, ìṣẹ̀ṣe wọn tó ń ṣe tí wọ́n fi ń yan ọba, pé kí wọ́n má ṣe. Mo play ẹ̀ fún yín pé kí wọ́n má sọ Kùránì lẹ̀ sí ibẹ̀. Ẹnìkan á fún wọn lésì, ẹnìyẹn tó fún wọn lésì, ọmọ ló jẹ́ sí wọn, but ọ̀rọ̀ tó sọ sí wọn yẹn, tán bá sọ bẹ́ẹ̀ fún bàbá tèmi náà á dùn mí nítorí èsì ọ̀rọ̀ yẹn ń hàn. But nǹkan tí bàbá gan sọ, ṣé ó rí sọ àbí kò rí sọ? Èmi náà jókòó níjọ́ náà, mo mú ọ̀rọ̀ yìí wá, mo dẹ̀ sọ pé bàbá, nǹkan tí bàbá gan sọ, nǹkan tó bẹ̀ mí nínú ọ̀rọ̀ tí bàbá sọ ni pé wọ́n ń ta ìran Yorùbá. Ìyẹn ló bí èmi nínú ọ̀rọ̀ tí bàbá sọ nípa pé kán sọ àlùkùránì kalẹ̀ yẹn. Anything náà lè sọ nítorí ìlànà iṣẹ́ wọn ni, níwàásí ni wọ́n nípa ọ̀rọ̀ mùsùlùmí. But báwo ni bàbá ṣe máa mọ ta Yorùbá pé Òkè Ọya wa lọ́hùn? Mo ṣe ètò yẹn, mo ní ṣé bàbá Òkè Ọya náà bí bàbá sí ni àbí Fúlàní ni bàbá ni? Tí wọ́n á fi mọ́ gbé Fúlàní lórí ìran tèmi, ìran Yorùbá tó jẹ́ pé káàkiri àgbáyé la wà. Ìyẹn ni ó bí mi nínú ọ̀rọ̀ tí bàbá sọ, tí mo fi sọ pé wọ́n fẹ́ mọ ta ìran Yorùbá. Àmọ́ nínú ọ̀rọ̀ tí bàbá wa sọ yìí ń sìn, èmi wá kà kún ọ̀tẹ̀ ni mo fi sọ pé Yorùbá ń ṣe ọ̀tẹ̀. Bàbá wa nìkan kọ́ ló mú ọ̀rọ̀ yìí jáde o. Wọ́n tún wá ń pe ẹnìkan, ó pe rẹ̀ ní Mufti. Mo tún wá ń gbọ́ àwọn ọ̀rọ̀ tóun náà ń sọ ní orí ẹ̀sìn pé wọ́n lọ́fà ló àbí Ìwó ló wà, Ìwó. Ó wá ń sọ pé Yorùbá nation tí wọ́n ń ṣe òṣì ní ẹbọ náà fẹ́ lọ ṣe ń bẹ̀, pé mùsùlùmí ò sí láàrin wọn, kírísítẹ́nì ní gbogbo àwọn tó wà, kinní kan ni. Bàbá yẹn tún sọ nínú ọ̀rọ̀ ẹ̀, ṣé bàbá ni àbámu? Ó kù sí lọ́wọ́. Kò sá, mo mọ̀ pé òkè ká mọ́ sọ̀rọ̀ jù, ẹja fún bàbá, bó dẹ̀ jẹ́ ẹ̀gbọ́n náà ní ká fún, kásà fún nìkan, but ó ti tẹ́ra ẹ̀. It's a useless ọ̀rọ̀ ló sọ. Ẹni tó bá dẹ̀ ti mú ọ̀rọ̀ wa, ẹ̀yin Yorùbá náà ló sọ wá ní ó ń hùwà bí ẹranko, ẹ̀yin lẹ sọ bẹ́ẹ̀. Ẹni tó bá ti ṣe tí ò dáa, ẹ ṣáà mọ̀ tẹ́ fi wé. Ìkan tó sọ yẹn lásán, ọ̀rọ̀ ti fi hàn pé ẹni yìí ò ní làákàyè lórí. Ìyẹn mo sọ fún yín pé àwọn àgbà ilẹ̀ Yorùbá, ọ̀tẹ̀ ti gba làákàyè wọn, ó ti fẹ́ mọ di kíní, kíní àwọn òyìnbó ń pè é. Ó ti fẹ́ mọ di dimension sí wọn lára. Ọpọlọ wọn ò fẹ́ pé mọ́ nípa bí ọ̀tẹ̀ tí wọ́n ń ṣe yẹn, ọpọlọ wọn ò fẹ́ pé mọ́. Ní ẹni yìí, nínú ọ̀rọ̀ tó ń sọ, wọ́n sọ pé Yorùbá nation tí wọ́n ń pariwo yìí, àwọn ò tí ì gba Yorùbá kankan, kinní kan, pé àwọn kírísítẹ́nì ló kún bẹ́ẹ̀, àwọn ẹlẹ́bọ ni, kinní kan. Ẹ̀yin náà mọ̀ gbọ́ àwọn ọ̀rọ̀ yẹn bó ṣe sọ, ẹjí ń sọ fún yín, kẹ́yìn náà wá digest ọ̀rọ̀ yín kọ́ ẹ wá. Ó ní gbogbo àwọn tó wà ń bẹ̀, ẹlẹ́bọ ni wọ́n àti kírísítẹ́nì tún ni wọ́n, kò sí mùsùlùmí kankan bẹ́ẹ̀, pé wọ́n wá ń pe òun pé kóun wá join. Ó ní òun ò lè join irú ẹ̀ nítorí òun ò fẹ́ bá wọn ṣe ẹbọ. Ẹni yìí tún wá ń sọ ọ̀rọ̀, ibi tí mo ti mú ọ̀rọ̀ ọ̀tẹ̀ wá nìyẹn o. Ó tún wá ń sọ àwọn ọ̀rọ̀ pé nígbà ayé Awólọ́wọ̀, ọ̀tẹ̀ tẹ́ ẹ ṣe náà nìyẹn, tó jẹ́ pé ìgbà tí wọ́n ń sọ pọ̀rọ̀ Yorùbá, tí wọ́n kó gbogbo àwọn kìrìsìtẹ́nì sí ibẹ̀ mo fi wá mú ọ̀rọ̀ yìí wá. Ẹ jọ̀ọ́ ẹ bá mi kọ́mẹ́ǹtì, mo fi aago mi síbẹ̀, ẹ mẹ́sẹ̀jì mi ọ̀rọ̀ tó bá wù tí n bá sọ tí ò bá da ẹ̀ kàbí nǹkan tẹ́yin náà bá rí, ẹ fi síbẹ̀, ẹ press, ẹ tẹ̀. Sọ̀rọ̀sọ̀rọ̀ ni yín, ìwọ tó bá fẹ́ bẹ́ẹ̀bú, gbogbo ẹ̀ la máa rí. A máa kà fáwọn ayé, nǹkan tó bá sọ a máa kà. Nǹkan tí mo fi aago síbẹ̀ nìyẹn. Ẹni yìí wá ń sọ fún wa pé ìgbà ayé Awólọ́wọ̀, ẹ̀yin náà mọ̀ wò, Awólọ́wọ̀ tá à ń sọ yìí ń sìn,
nínú àwọn ọmọ ọ̀sìn tó wà láyé ṣé wọ́n gbọ́njú bá Awólọ́wọ̀? Ọ̀rọ̀ tó ti lọ tó ti kú tó ti regbè wọ́n á mú jáde ńsìn. Ṣé Awólọ́wọ̀ yìí nǹkan tó ṣe nígbà ayé ẹ̀ ta ló ti ṣe láti gbà yẹn, láti gbà tí gbogbo àwọn mùsùlùmí ti ń jẹ olórí, tán ti ń jẹ olórí ilẹ̀ Nàìjíríà? Tí a ló ti ṣe nǹkan tí Awólọ́wọ̀ ṣe, kírísítẹ́nì ni o, mùsùlùmí lèmi o, ta ló ti ṣe nǹkan tí Awólọ́wọ̀ ṣe láti gbọ́ àti gbogbo mùsùlùmí? Nítorí tá bá ní ká wò ó nítòótọ́ báyìí ń sìn, àwa náà ń ṣe ọmọdé náà dẹ̀ tún ni wá. Gbogbo àwọn tó ń ṣe olórí tá bá kà wọ́n dáadáa mùsùlùmí ló pọ̀ jù ń bẹ. Ní bẹ́mi ṣe rí o, bóyá mo wá wrong, but èmi bẹ́mi ṣe rí mùsùlùmí ni. Nítorí tá bá ní ká mọ̀ wò níwọ̀n bá dẹ̀ tí bá kà fún yín. Buhari mùsùlùmí ni, Abacha mùsùlùmí ni, Babangida mùsùlùmí ni, Shagari nìkan ni mi ò mọ̀ dáadáa, mi ò mọ̀ ti Shagari dáadáa. Tafawa Balewa mùsùlùmí ni, Muhammed tí wọ́n fi orí rẹ̀ ṣe National Theatre yìí, Muritala tán gbórúkọ sí airport mùsùlùmí ni. Àwọn àgbọ̀n ìyẹn la mọ̀, bóyá Christian làwọn, èmi ò mọ̀ wọ́n, èmi àwọn yẹn dáadáa. But tí ẹ bá wo gbogbo àwọn tí mo kà yín sìn, Christian ò pọ̀nù wọn, mùsùlùmí ni. Nítorí ẹ̀ inú gbogbo àwọn tó ti wá ṣe olórí yẹn ta ló ṣe bí bàbá Awólọ́wọ̀ tó jẹ́ Christian? Tẹ́ni wá mú ìtàn wá, ìyẹn mo fi wá mú ọ̀rọ̀ yìí wá pé mùsùlùmí o, kìrìsìtẹ́nì o, oníṣẹ̀ṣe o, ẹ̀sìn wo nínú mẹ́tẹ̀ẹ̀ta yìí tó máa gbé wa wọ àlìjánnà? Nǹkan tí mo fi mú ọ̀rọ̀ yìí wá nìyẹn. Number one, kémi ó sọ àwọn nǹkan tèmi rí tí mo fi rí pé àwọn àgbààgbà ẹlẹ́sìn wa yìí wọ́n ti ní dimension. Nǹkan ti ta sí inú oblongata brain wọn tó dàbí pé ó ti ń mú wọn, ó ti ń kò yé mọ́ bí màá yẹ ṣe pé tó ti ń dà wọ́n láàmú. Ẹ mọ̀ tí aáyán àbí tí kí ni lórúkọ ẹ̀, yànmùyánmú tó bá kó wọnú imú lẹ́ẹ̀kan náà, ẹ mọ̀ tó bá sáré sá wọnú agbárí báyìí, máa wo bó ṣe máa da agbárí yẹn, èèyàn á kọ́kọ́ mọ gbá, èèyàn á mọ̀ ṣe ó gbẹ lóríṣiríṣi. Ara nǹkan tó ń ṣe wọ́n nìyẹn. Nǹkan tí mo sọ pé gbogbo àwọn leader yìí, èyí tó sàn wà nínú wọn ò, but ọ̀pọ̀ ni ò sàn, ni mo fi sọ pé gbogbo àwọn leader yẹn wọ́n ti ní dimension. Ẹ wo irú ọ̀rọ̀ tí mufti yẹn tó ń sọ, ṣé ó mú ọ̀rọ̀ tó mú làákàyè wá? Ọba Olúwo náà rí, ṣé ó mú ọ̀rọ̀ tó mú làákàyè wá? Kó mọ sọ pé ọba tán ti ń jẹ kó tó táwọn bàbá tiẹ̀ ti jẹ, that means pé àwọn bàbá tiẹ̀ ò ní kinní nìyẹn ló ń sọ yẹn, tó fi ń sọ pé ọba, nítorí àwọn bàbá tiẹ̀ tó ti jẹ yẹn kò ń ṣe Kùránì náà gbélé fún wọn tán fi wọ pẹ̀bí o. Kò ń ṣe Kùránì náà gbé fún wọn, wọn ò dẹ̀ gbé bíbélì fún wọn wọ pẹ̀bí. Èmi ò tí ì rí ọba tán gbé Kùránì fún wọ ìpèbí látijọ́ tèmi ti gbọ́n jù o. Ọ̀dọ̀ mi ò tí ì pẹ́ láyé, but ńgbà ayé bàbá mi gan, èrò bí bàbá mi gan rí. Mi ò dẹ̀ rí ọba tí wọ́n gbé báíbù lé lọ́wọ́ tó fi wọ pẹ̀bí. Gbogbo àwọn ọba tó ti ń jẹ ní ilẹ̀ Yorùbá tó ti kọjá tá a máa mọ sọ ìtàn wọn, wọn ò sọ pé wọ́n gbé Kùránì lọ fún wọn wọ pẹ̀bí àbí bíbélì. Ìyẹn ẹni. Táwọn ọmọ bá ń ṣe jákàjàká rádaràda nísìn, that means pé wọ́n fi ń yé wa pé àwọn bàbá wọn ò mọ̀ ṣe nìyẹn. Téèyàn bá dẹ̀ ti mọ̀ ṣe kíni, kò lọ́pọlọ nìyẹn. Àbí nǹkan tó ń fẹ́ mọ́ fi yé wa nìyẹn. Ìgbà téèyàn bá ń yẹ̀yẹ́ àwọn bàbá tiwa lójú àwọn ọmọ, ẹnìkan ló kọrin kan o. Nítorí ẹ̀ mo máa ń sọ fún yín pé àwọn orin tẹ́ ẹ mọ̀ ń gbọ́ yẹn, ìlú lásán kọ́ ni ẹ mọ̀ jó sí. Ẹ mọ̀ gbọ́ orin yẹn kẹ́ mọ̀ fi mú, kẹ́ mọ̀ fi digest brain tiyín náà, àti ibẹ̀ lọ kó mọ́ kàwé wa lọ́pọlọ. Irú àwa tá kàwé yìí, àwọn nǹkan tá à ń gbọ́ yìí náà ló ń jẹ́ káà náà lọ́pọlọ o. Òṣùpá sọ pé ẹnìkan lọ sin ẹ̀gbọ́n ẹ̀, ó wá mú àbúrò ẹ̀ dání, ó wá sin ẹ̀gbọ́n ẹ̀ ní hòhò. Ó kọ́ lórin, mi ò rántí mọ́, ó kọ́ ìlú gbogbo yín jó sí i. Àmọ́ ẹ mọ̀ pé ògidì ọ̀rọ̀ ló sọ yẹn, àti
àkíyèsí. Ìwọ tó mú àbúrò ẹ dání tó dẹ lọ sin ẹ̀gbọ́n ẹ tó wá lọ sin ẹ̀gbọ́n ẹ ní o, ó ti di dandan ọjọ́ tí ìwọ náà bá kú, ẹ bá mi, ó kù sí yín lọ́wọ́, ẹ bá mi tẹ̀ bó bá ṣe jẹ́. Ó ti di dandan àbúrò tiẹ̀ náà máa sin ìwọ náà ní òwò ni. Ìyẹn ni mo sọ pé àwọn ẹ̀dá yìí, ṣe rí i pé tí n bá sọ pé wọ́n ní dementia, wọ́n ní àrùn ọpọlọ, mi ò sì sọ. Ẹ̀kejì ẹ jẹ́ n pa kéèsì yín sí. Ṣé báwọn kan ni a ti ń pè ní àlèúlàmọ́ wa, àlèúlàmọ́ wa rasanti lambiya yàbí báwọn àwọn oníkẹ́ wa ṣe máa ń sọ bí àwọn sheik, àwọn òkìkí, àwọn olókìkí nínú ìmọ̀ tí wọ́n ti sọ. Agbọ́ bàtẹ ẹ̀gbọ́n tán, agbọ́ Alhaji Adam Al-Ilorin, bàdẹ̀ tún gbọ́ náà rẹpẹtẹ, a tún gbọ́ Alhaji Adams Lágége, bàbá Lágége. Bẹ́ẹ̀ náà dẹ̀ ni a tún gbọ́ Shehu Búlálà ńìlọrin, kọ́lọ́n bá fi orí jì wọ́n. Gbogbo àwọn ẹ̀dá yìí nígbà tí wọ́n ń ṣayé, ṣé àwọn ẹlẹ́bọ ò sí? Ṣé kírísítẹ́nì ò sí? Ṣé bí wọ́n ṣe ń bá àwọn mùsùlùmí ti sìn, àwọn ṣéèkì wa, ustaz wa àbí ìmọ̀ gbogbo abẹ́ ṣe ń ṣe ń sìn, ṣé bẹ́ẹ̀ ni àwọn tí mo dárúkọ yìí, ṣé bẹ́ẹ̀ làwọn náà ṣe nígbà ayé wọn? Ṣé bẹ́ẹ̀ náà ṣe nígbà ayé wọn? Nítorí èmi gbọ́ náà tán, mi ò mọ̀ bóyá ẹ̀yin náà ti gbọ́ pé Alhaji Adam Lágége, pé ṣọ́ọ̀ṣì wà ní ó kọjú sí ibi mọ́ọ̀sì wọn àbí mọ́ṣáláṣí wọn Lágége ni. Mo dẹ̀ tún gbọ́ ń bẹ̀ pé bàbá bá wọn ṣe, ó bá wọn kírísítẹ́nì ṣe. Kódà mo tún gbọ́ nù tán tún sọ pé bàbá Lágége tún dáwó, pé àwọn kírísítẹ́nì kan láwọn fẹ́ kọ́ ṣọ́ọ̀ṣì, pé bàbá tún contribute owó ara ẹ̀, mùsùlùmí ni ó contribute ẹ̀ fún wọn tí wọ́n tún fi kọ́ ṣọ́ọ̀ṣì. Ẹ má ṣì mí gbọ́, mi ò ló kọ fún wọn o, òun náà dáwó síbẹ̀. Ṣé àwọn yẹn ò mọ ẹ̀sìn yìí ni? Ṣé wọ́n parọ́ fún wa ni? Tó fi di pé irú bàbá Lágége, kọ́lọ̀ ń bá mi fi orin jì bàbá, tó fi di pé wọ́n á yọ owó ẹ̀ lápò, wọ́n náà fẹ́ kọ́ ṣọ́ọ̀ṣì tó dẹ̀ mọ̀ pé ṣọ́ọ̀ṣì yìí àwọn ẹni náà ni òṣì náà ń ṣe ń bẹ̀ àbí? Nítorí ẹ̀sìn tí ò bá ti ń ṣe tiẹ̀, ó dàbí òṣì náà ni. Tí kírísítẹ́nì náà bá sọ ń sìn, á ní muslim ìranù náà ṣe ń bẹ̀. Ìgbà tí ò ti ń ṣe tiẹ̀, okay, bàbá Lágége tó wá mọ̀ pé tó wá ń yọ owó tó náà tó ń dáwó tán fi kọ́ ṣọ́ọ̀ṣì, ṣafẹ́ ní bàbá ò mọ tó ń ṣe ni? Okay, ká tó wá sọ pé bàbá ń tàn wá ni àbí? Bẹ́ẹ̀ náà ni Rasulullah sallallahu alaihi wasallam nínú wáàsí tẹ̀yìn gan ṣe fún wa láti ilẹ̀ wá nígbà táwa ń gbọ́njú. Wọ́n sọ pé Rasulullah sallallahu alaihi wasallam ó máa ń bá àwọn ẹlẹ́bọ ṣe, tán bá ń ṣe nǹkan ó máa ń fún wọn ní nǹkan. Wọ́n á gbóúnjẹ lọ fún wọn, pé wọ́n á tún gbóúnjẹ wá sí ọ̀dọ̀ Rasulullah sallallahu alaihi wasallam, pé àwọn náà tún gbà, pé tán bá ń ṣe àjọyọ̀ wọ́n jọ ń ṣe ni. Ó ṣe wá jẹ́ nísìnyí tẹ́ fẹ́ wá sọ gbogbo everybody kan di muslim. Kí ló dé tẹ́ni tó ní ẹ̀sìn? Ṣé ẹrù bẹ́ẹ̀ lè kò sí ẹni tó kò sí bẹ́ẹ̀ ṣe lè ṣe ẹ̀sìn tó tẹ́ fẹ́ dàbí Rasulullah sallallahu alaihi wasallam, tẹ́ fẹ́ dàbí ànábì mọ́mọ́. Ànábì gan tó ní ẹ̀sìn nígbà tó wà láyé kò sọ gbogbo aráàlú, kò sọ wọ́n di mùsùlùmí. Àwọn nígbà ayé ẹ̀ náà, àwọn lẹ́bọ ń ṣe tiwọn ni, mùsùlùmí ń ṣe tiẹ̀. Àwọn kírísítẹ́nì náà ń ṣe tiwọn, ìkálùkù ń ṣe tiẹ̀ tí ò dẹ̀ sí jà ń bẹ̀. Nísìn gbogbo yín sìn ẹ sọ gbogbo ẹ̀ di kìràkìtà, everybody láti di mùsùlùmí. Ṣé gbogbo wa la máa di mùsùlùmí ni? Ẹ tẹ̀ wá gbọ́ná, ẹ̀yin mùsùlùmí ni mo fẹ́ bá wí nípa ọ̀rọ̀ tí mufti ti ìlú Ìwó yẹn tó sọ. Ó sọ̀rọ̀ kan, ẹ̀yin tún mú yín padà kẹ́ ẹ gbọ́ dáadáa. Ẹ jọ̀ọ́ ẹ bá mi share ètò yìí. Ó sọ̀rọ̀ kan, ó sọ pé nígbà ayé Awólọ́wọ̀
bí wọ́n ṣe kóra wọn jọ ní ẹ̀pá àwọn kìrìsìtẹ́nì náà kóra wọn jọ náà ṣe ìjọba àwọn náà jàǹfààní ìjọba náà pé nínú àwọn ọ̀rọ̀ tó wá sọ pé táwọn bá fẹ́ tẹ̀lé Yorùbá nation pé táwọn bá fẹ́ kí Yorùbá nation wáyé pé tí Christian bá ní doctor 50 pé tí Christian bá ní doctor 50 pé mùsùlùmí náà láti ní doctor 50 pé gbogbo nǹkan tó bá ṣàwá ní kí mùsùlùmí náà ní bó jádájọ́ ni kí mùsùlùmí náà ní bó jẹ́ kínní kan anything tó jẹ́ ọ̀rọ̀ iṣẹ́ kí mùsùlùmí náà ní tó jẹ́ pé tíṣẹ́ bá dé wọ́n á jọ pín ní bàǹbà ṣe kò ní sí pé àwọn kan ló kóra wọn síbẹ̀. Tí ẹni yìí bá ní ọpọlọ bí mo ṣe ń sọ lọ́dọ̀ tèmi kò ní sọ pé mo right o bímọ tèmi ṣe kéré ọpọlọ yẹn kékeré ni but ibi tó lè gbà bó dẹ̀ ń think faster ibi tẹ́mi ń bìlí pé mi ń think faster èmi lè sọ yẹn tẹ́ni yẹn bá ní ọpọlọ kò jẹ́ kó sọ ọ̀rọ̀ yẹn. Ìdí ni pé nígbà táwọn kìrìsìtẹ́nì tán ń lọ léèwé níbo ni ẹ̀yin ọmọ mùsùlùmí rán ọmọ yín ẹ rán wọn nílé kéwú ẹ sọ fún mi kí ni ẹ ń kọ́ wọn nílé kéwú kí ni kéwú dà fún wa kí ló kéwú ṣe fún wa ní ìran wa gangan ní ilẹ̀ Yorùbá kí ni kéwú ẹ sọ àǹfààní kéwú fún mi ní ilẹ̀ Yorùbá tó fi di pé ẹ̀yàn lọ kéwú ó ń lo ọdún 7 níbẹ̀ àwọn Christian náà rán ọmọ lọ léèwé wọ́n lọ ṣe dókítọ̀ wọ́n lọ ṣe kíní gbogbo ìgbà tí wọ́n ń kéwú tó lóun kọ́ túmọ̀ àwọn yẹn ti jáde ebe èyí tó wù wọ́ ló lọ ké wọ́n ti lọ kọ̀wé náà wọ́n dẹ̀ ti lọ waste time life ààrẹ lórí 7 years ìtì ẹ̀ nìyẹn àwọn yẹn dẹ̀ lọ léèwé wọ́n lọ kọ́ mechanic wọ́n lọ kọ́ doctor wọ́n lọ kọ́ nọ́ọ̀sì ó wá ń sọ pé kí mùsùlùmí ní 50 kíkiní kan ní 50 ìsìnkọ́ ni mùsùlùmí ṣe ń kàwé ni ilé kókó náà máa rán ọmọ lọ ni ilé kétẹ̀ rán ọmọ lọ tí wọn kọ́ wọn ní another thing. Nígbò ìgbà yẹn gbogbo Yorùbá tí ò lówó tó jẹ́ mùsùlùmí ilé kéwú ló máa rán ọmọ ẹ̀ lọ á ní kó lọ kéwú á lọ fi sọ́dọ̀ àfà tó jẹ́ kó lọ fi sọ́dọ̀ ẹni mẹkáníìkì bóyá gbogbo ìyà yẹn tó ń jẹ yín nílẹ̀ Nàìjíríà ń sìn kò ní rí bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá ń sìn kò ní rí bẹ́ẹ̀ tó bá fọ ọmọ kékeré nígbà yẹn tó lọ fi sí di mẹkáníìkì tó fi lọ á ń lo bí ọdún 10 ń bẹ̀ ó máa di òòṣà nínú mẹkáníìkì ẹnjìnírìn yẹn ni but wọ́n ní kó lọ kéwú kò sí nǹkan tó wù ẹ́ ni but ó lè mọ́ á jealous pé àwọn kan á di doctor. Ìdí nìyẹn tẹ́mi fi sọ pé nínú ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta yìí sẹ̀ ìwo ló máa gbé wa lọ ọ̀run rere. Nǹkan tí ó mú ọ̀rọ̀ mi wá nìyẹn nítorí everywhere mùsùlùmí èmi ọgbọ́ mo ní bàbá yìí náà wọ́n sọ pé kí wọ́n máa sọ kùránì lẹ̀ nínú ilé ọba ní ààfin ọba tẹ̀dẹ̀ mọ̀ pé ààfin yẹn nǹkan tí wọ́n ń ṣe ni ẹ máa ní kí ọba máa ṣe nínú kínní tiẹ̀ ìṣẹ̀ṣe làwọn ń ṣe náà fi gbá wọn yẹn sí kán mọ̀ sí ìṣẹ̀ṣe wọn sí ẹni tó bá mọ̀ pé òun fẹ́ di mùsùlùmí ẹ̀yin lẹ́ máa wàásù tó bá jọmọ yín ni mọ̀ lọ sí di ọba ìṣẹ̀ṣe náà fi ń ṣe kùránì ló tẹ̀lé Yorùbá dúró ni àbí bíbélì ló tẹ̀lé Yorùbá dúró ilẹ̀ Ísírẹ́lì ní bíbélì tẹ̀ dúró kùránì dẹ̀ tẹ ìlú arábó dúró ìṣẹ̀ṣe ló tẹ ìlú tiwa dúró ẹni tó bá dẹ̀ fẹ́ jẹ́ muslim wọn ò bá ẹjà ìwọ tó bá dẹ̀ fẹ́ ṣe christian wọn ò bá ẹjà ìwọ tó bá fẹ́ ṣe ìṣẹ̀ṣe ẹ jẹ́ kálukú máa ṣe ìwọ lẹ fẹ́ ra gbogbo wọn ẹ lè ra anybody ìwọ ẹni ẹ wàásù ti yín ẹni tó bá láti tẹ̀lé yín á tẹ̀lé yín àmọ́ kẹwàá rántí ẹ jí ń bẹ̀rẹ̀ question yìí o ẹ̀yin bàbá ìtẹ̀sọ́ra yín di ẹ̀hànnà nínú ọ̀rọ̀ mùsùlùmí yìí tó bá jẹ́ pé di kìrìsìtẹ́nì náà bí yín sí ń kọ́ tó bá jẹ́ pé di kìrìsìtẹ́nì náà bí ẹ sí wàá tún sọ pé gbogbo náà ọ̀dọ́ náà nǹkan tí wọ́n náà tún máa sọ ni pé kí gbogbo wa di kìrìsìtẹ́nì ibi tẹ́ ti máa rí i pé àwọn àgbààgbà wa yẹn dimension yọ wọ́n lẹ́nu ibi tẹ́mi ti sọ nìyẹn tẹ́mi ti rí ni pé nǹkan kan yọ wọ́n lẹ́nu nítorí ẹ̀sìn tó ń jà fún yìí ó bá rẹ̀ ń bẹ̀ ni o ìwọ kọ́ ló lẹ̀sìn yẹn o nítorí ó délé ayé ẹ̀sìn tí bàbá ẹ̀ ń ṣe ni gbogbo wọn bí wọ́n ṣe wà yẹn ẹ̀sìn tí bàbá wọn ń ṣe ni kò ń ṣe pé bóyá ìyá ẹ̀ ń jẹ́ muslim ó wá lọ di christian
gbogbo àwọn tó ń sọ muslim yẹn ẹ̀sìn bàbá wọn ni wọ́n bí wọn síbẹ̀ tó bá jẹ́ pé inú kírísítẹ́nì náà wá bí ẹ sí jọ ìwọ kí lẹ máa ṣe o ẹ̀yin náà tó máa sọ pé kí gbogbo wa dì àbí tó bá jẹ́ pé ìṣẹ̀ṣe yẹn náà ni wọ́n á bí ẹ sí gangan ibẹ̀ náà ni wàá pè lọ́nà tó bá bí 100 sínú ìṣẹ̀ṣe tó bá bí 100 sínú ìṣẹ̀ṣe ẹ lè rí 80 kókó nínú ìṣẹ̀ṣe kó lọ sínú muslim kò possible díẹ̀díẹ̀ bóyá ẹ lè rí 20 tó bá wàásù pẹ̀lẹ́nu dúndùn tó bá wàásù náà ẹ lè rí kò possible kó wá ní 80 nínú 100 80 wá lọ kó nínú ìṣẹ̀ṣe kò possible. ìyẹn mo fi sọ pé mùsùlùmí kìrìsìtẹ́nì àti oníṣẹ́ ẹ̀ṣe ẹ̀sìn wo ló máa gbé wa wọ àlìjánnà ìyẹn mo fi béèrè question yẹn nítorí ẹ̀ a ní kán join Yorùbá Nation ìyẹn ń sọ pé Yorùbá Nation ẹlẹ́bọ ni o ó ní wọ́n tún gbé orí olókùn sí ẹlòmíì ti ya wèrè rélé ó ní kán gbé orí olókùn sí ṣé ilẹ̀ Yorùbá náà ti gbé Kùránì wá ni ìgbà tó bá ní kán gbé Kùránì sí ṣé gbogbo wa ni mùsùlùmí ni ṣé gbogbo wa ni kìrìsìtẹ́nì tán bá ní kán gbé báìbù náà sí but gbogbo wa lẹ́lẹ́bọ tó bá jẹ́ pẹ́lẹ́bọ ló fẹ́ sọ apá oníṣẹ̀ṣe gbogbo Yorùbá ni oníṣẹ̀ṣe kò ń ṣe Yorùbá nìkan gbogbo ẹ̀yà tó wà lágbàáyé tọ́lọ́run dá lóníṣẹ̀ṣe nítorí kí Jésù tó dé àdúgbò ibi tán tọ́lọ́run dá sí lọ́hùn tọ́lọ́run yàn sí lọ́hùn oníṣẹ̀ṣe ló wà ń bẹ̀ ẹbọ ni wọ́n ń ṣe kí Jésù tó dé gbé ìtàn tẹ́ kọ fún wa nìyẹn tí Mósè ṣe wá gbogbo ìlú ẹlẹ́bọ ni Mósè bá ń sọ̀rọ̀ wọn gbọ́ Jésù náà tún wá èyí tó ṣe àwọn tó gbàtẹ́gbàtẹ́ àwọn tó ń ṣe tó ń ṣe tó kò dẹ̀ pa gbogbo wọn kò lóun fẹ́ pa wọ́n kò ní dandan kan jọyìn òun bó ṣe jẹ́ nìyẹn ànábì náà tún dé wọ́n jọ ń gbé lu Mọ́kà ni o ó ń ṣe tiẹ̀ wọ́n ń ṣe tiwọn ni o ẹ tún fẹ́ sọ ẹ̀sìn lẹ́nu ẹni ànábì jà ànábì ò bẹ́ẹ̀ nìkan kan jà jihadi tànábì ń sọ òun kọ́ ni mufti ń sọ o mufti ń sọ pé àwọn kan jà lórí ẹ̀sìn wọ́n ń ṣe kinní kan lórí ẹ̀sìn máa yí orí rẹ ti gbálẹ̀ jihadi èmi máa ń sọ fún yín jihadi tí ànábì Muhammad sallallahu alaihi wasallam jà ni pé tẹ bá gbọ́ pé ó jà nítorí ẹ̀yin onísọkúsọ kan ẹ máa ní wọ́n ló dà ó yàdá ó pààyàn bẹ́ẹ̀ kọ́ ló ṣe rí àwọn àgbà òfò yìí tí ẹ̀ ń gbọ́ wá sí lẹ́nu wọn ni wọn ò láyé ẹ̀ dáadáa sí yín bó ṣe rí ni pé ìgbà tí ànábì lọ tó jagun lọ sí ìlú tó lọ tó máa padà dé ìgbà tó máa padà dé wọ́n lé nílùú Mọ́kà ni o nínú tàntàn fún wa wọ́n lé nílùú Mọ́kà fún ògbà tiẹ̀ pé àwọn fẹ́ mọ pé bó ṣe ń wàásù yẹn àwọn èèyàn wọ́n ti fẹ́ mọ rọ́ sí ẹ̀sìn Islam pé ó ti fẹ́ mọ gba èrò àwọn ni wọ́n fi lé ló wá lọ wọ́n ló lọ sí Medina àbíbo ló lọ ìgbà tí ànábì wá lọ sí Medina ó rí àwọn sọpọ́tà tó tún pọ̀ ju tilé lọ ó wá yá àwọn ẹ̀ wá sọ pé ànábì já padà bó dẹ̀ já ànábì náà ló ní òkè ilé tó lọ náà fi padà ìgbà tí wọ́n wá padà dé sí wọ́n wá rí èrò rẹpẹtẹ wọn ò wá fẹ́ jà pé tabaníká báwọn ẹ̀já ẹ̀mí àmọ̀ tó ń sùn Ọlọ́run dẹ̀ ti ẹ̀ mọ̀ ntọ́lọ́run bá ti ṣe ó ti ṣe náà nìyẹn mọ́dẹ̀ ṣe dé báyìí Ọlọ́run ti kó sí wọn nú wọ́n dẹ̀ ra fi ànábì lẹ̀ ẹ òkè kánábì mọ̀ ṣe tiẹ̀ káná mọ̀ ṣe tiwa wá ẹ̀rùn tẹ́rí tán máa ń pè yẹn tán ń pe aláwápá wọn ń pariwo sókè wọn rárá ń ṣe tiwọn ni àwọn yẹn náà ń di wọn ò disturb wọn but ìjà tẹ́rí tí wọ́n máa ń jà tí ànábì sọ pé jihad yẹn ni pé wọ́n ní Ọlọ́run ló pàṣẹ fún un pé wá mọ́ta sí wọn o but tán bá gbé ìjà wá bá ẹ kí wọn náà jà padà ni nǹkan tán ń pè ń jihad ni àwọn ẹ̀dá yóò tú fún yín dáadáa ìsọkúsọ ni mí ń sọ. Ìgbà tánábì dé ilé bàbá ẹ̀ ló dé sí àbádùgbò ẹ̀ àbí ilé ẹbí ẹyẹ ọgbẹ́mọ̀ ó dé sí inú ìlú ẹ̀ ẹjọ́ nílùú ni ẹlọ́bọ̀ báwa ń bẹ̀ kírísítẹ̀nù báwa ń bẹ̀ òun dé àṣẹ muslim nìyẹn ẹ̀yin wá ń sọ pé no kó mọ́ kọjá báyìí ẹ lè fọwọ́ lálẹ̀ fún mi ní ààyè mi
ìdí nìyẹn tí Ọlọ́run fi ní tó bá ti rí bẹ́ẹ̀ tán bá gbé ìjà wá kó bá wọn jà, kó ń ṣe pé ànábì ló Rasulullah sallallahu alaihi wasallam pé òun ló ń lọ bá wọn, kò rí bẹ́ẹ̀ o. Àwọn ni wọ́n ń wá pé ẹ ti ń pariwo jù, ẹ ti ń ṣe pápá a ti ń pariwo báwo ṣe bẹ́ẹ̀ yín ṣe ti yín, àwọn ò sọ pé ń pariwo, ẹ má sọ pé èmi náà ń pariwo. Wọ́n jà wọ́n ṣe àwọn ọjà yẹn náà ń pè ní jihad tí wọ́n sọ, kò ń ṣe nǹkan tí Mufti ń sọ. Nítorí mo gbọ́ voice yẹn tó ń sọ ìsọkúsọ lẹ́nu pé àwọn tó mú ẹ̀sìn dáadáa tó wà bí ẹ̀sìn àwọn ni àwọn ilẹ̀ Haúsá lókè ọ̀yà lọ́hùn. Òkè ọ̀yà lọ́hùn tán pààyàn, ṣé ànábì ní kán máa pààyàn? Ẹ dẹ̀ sọ ẹni ẹlẹ́ni lẹ́nu. Ṣé ànábì ní kán máa pààyàn? Ẹ sọ ẹ̀sìn Islam di ẹ̀sìn òkúròrò. Ẹ bá mi yíbo kán wá jáde ibi tí ànábì ní kán máa pààyàn. Ẹ ń ju bọ́ǹbù káàkiri, ẹ ń ṣe everything. Mufti sọ pé àwọn tó ń ṣe ẹ̀sìn nìyẹn. Ṣé bí wọ́n ṣe máa ń ṣe ẹ̀sìn nìyẹn? Ṣé ẹ mọ̀ pé bàbá wa náà sọ ọ̀rọ̀ bẹ́ẹ̀ náà last time. Ó sọ pé lókè ọ̀yà lọ́hùn, bàbá bìlífù pé òkè ọ̀yà náà ti ń ṣe ẹ̀sìn. Ẹ mọ̀ wo láwọn ọ̀rọ̀ tí n bá ń sọ, ẹ máa rí i pé ọ̀rọ̀ òmùgọ̀ wà nínú àwọn ọ̀rọ̀ mi náà. Ẹ̀yin náà mọ̀ wá bá mi bí n bá ṣe ń sọ, ẹ mọ̀ rárá jọ́ọ̀tì kalẹ̀ kẹ́ wá tún gbọ́ again. Ẹ jẹ́ bá mi share ètò yìí o. Ẹ mọ̀ gbọ́ o, bàbá yìí sọ fún wọn pé lókè ọ̀yà ti wá lọ́hùn. Pé ara òkè ọ̀yà àwọn ni wọ́n ń ṣe pé ìwà wọn dà. Bàbá hail ìwà wọn, ó dẹ̀ support ìwà wọn pé ìwà àwọn ará òkè ọ̀yà wọn ó dà. Ẹ mọ̀ gbọ́ ìwà tó dà o. Tó bá yẹ pé wọ́n dá ń sìn, ẹ̀yin náà wá da ọjọ́ yẹn tèmi náà tó bá yẹ pé ọpọlọ tèmi ní ò pé, ẹ máa jó yé mi náà, èmi náà dẹ́ gbà pé ọpọlọ mi ní ò pé. Ẹ gẹ́tẹ̀. Ìgbà tí bàbá yẹn sọ pé òkè ọ̀yà wa lọ́hùn pé àwọn dà, bàbá wa ń sọ fún wọn nínú ọ̀rọ̀ yẹn o, wọ́n wá ń sọ fún wọn pé béèyàn méjì bá ń jà lókè ọ̀yà tiwa lọ́hùn, ìka kú fẹ́ nìkan ni o. Lókè ọ̀yà wọn tí èèyàn méjì bá ń jà pé ìka kú fẹ́ nìkan ni o. Ẹ mọ̀ gbọ́, ṣé àlùkùránì sọ pé ta bá ń jà? Nítorí bàbá yẹn fẹ́ tako ọ̀rọ̀ Yorùbá. Ìyẹn mo fi sọ pé ọ̀rọ̀ tí bàbá sọ tó ń bí èmi nínú nìyẹn. Bí mo ṣe fẹ́ràn bàbá tó, ọ̀rọ̀ tí bàbá sọ tó ń bí èmi nínú nìyẹn. Nítorí Yorùbá sọ pé tí a bá ń jà bí ìka kú kọ́. Àwọn wá sọ pé lókè ọ̀yà tiwa lọ́hùn, òkè ọ̀yà tí wọ́n recognize pé they are nice people, they are nice, they practicing good religion, everything. Pé wọ́n practice ẹ̀ dáadáa. Àwọn náà tún wá ń sọ pé lókè ọ̀yà tiwa lọ́hùn tí èèyàn méjì bá ń jà, ìkan láti kú fún kan ni. Ẹ sọ fún mi, nínú àlùkùránì ṣé bó ṣe rí nìyẹn? Ṣé ànábì sọ pé tá bá ń jà ẹnìkan láti kú? Ẹ jẹ́ ká mọ̀, ká kó mọrú ẹ̀sìn tẹ́ gbé wá ń sìn. Nítorí Alhaji Adam ò sọ bẹ́ẹ̀, Alhaji Kamal ò sọrú nǹkan tó jọ bẹ́ẹ̀ tó fi kú. Èmi ò gbọ́nú wá sí. Ọdọọdún ni Alhaji Kamal ló máa ń wá sí àdúgbò tèmi wá ṣe wá sí. Ọdọọdún ni bàbá máa ń wá. Kò dẹ̀ sí wá sí wọn tí mi ò ń gbọ́. Èmi ò gbọ́ bí tán ti sọ pé téèyàn méjì bá ń jà bí ìka kú kọ́. Àlùkùránì dẹ̀ sọ nínú nǹkan tán tú pé ó ní o gbọ́dọ̀ jẹ́ kí ìbínú ó sùn, kí òórùn wọ̀ mọ́ bínú mọ́ ẹ lára. Àbí báwo ni Yorùbá yẹn bí wọ́n ṣe túmọ̀ ẹ̀ ní Yorùbá? Ṣé àwọn tán wá hèlì ju Yorùbá lọ yìí pé wọ́n dà yìí, àwọn náà ni wọ́n sọ pé tí èèyàn méjì bá ń jà èèyàn láti kú? Ṣé ẹ wá rí nǹkan tí mo sọ nísìnyí pé ọpọlọ mi ò pé? Ẹ ṣàlàyé ẹ̀ fún mi. Ṣé irú yẹn ni màá sọ pé ó ju ìran tèmi lọ? Èmi á sì mọ tẹnumọ́ fún yín, Yorùbá lèmi, kò sí ìran tó ju ìran tèmi lọ o. Ẹ̀rí báyẹn, Ṣinkó kò ju ìran tèmi lọ o. Israelite wọn ò ju ìran tèmi lọ láwọn Júù. Palestina wọn ò ju ìran tèmi lọ o. Arab wọn ò ju ìran tèmi lọ o. Kò sí ìran kan tó ju ìran tèmi lọ. Èmi á mọ̀ sí tẹnumọ́ fún yín, Yorùbá ní ìran tèmi. Ìran mi ni number 1 lágbàáyé. Ibi tí ìran tiẹ̀ bá jẹ́ ó kù sí ẹ lọ́wọ́, o lè bẹ̀rẹ̀ láti 2. But number 1 lágbàáyé, Yorùbá ni mí. Ìran tèmi ni number 1. Bó ṣe jẹ́ nìyẹn.
nǹkan tí èmi ń fàyọ fún yín nìyẹn pé àwọn oníṣẹ̀ṣe àti kìrìsìtẹ́nì àti mùsùlùmí kí ló máa gbé wa wọ àlìjánnà tó máa gbé wa wọ ọ̀run rere. Ìyẹn mo fi mú ọ̀rọ̀ yẹn wá nítorí lemọ́lemọ́ everybody pọ̀. Christian á sọ àwọn ni number one, Muslim á sọ àwọn ni number one. Àwọn oníṣẹ̀ṣe la rí pé ẹnu tí wọ́n wọ wò díẹ̀. Àwọn náà dẹ̀ lè pera wọn ní number one torí àwọn gan náà ti ṣàṣìṣe. Ẹ náà sọ fún mi, ibo ni Ọ̀rúnmìlà ti ní kẹ́ ẹ mọ yọ orí èèyàn, kẹ́ ẹ mọ yọ apá, kẹ́ ẹ mọ yọ ojú, kẹ́ ẹ fi ṣe nǹkan. Ẹ̀yin náà ti fi ọ̀tẹ̀ kún. Nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. Ó ti mùsùlùmí náà, òun náà tún fi nǹkan míì kún nǹkan tó wà nù Kùránì kọ́ ló ń tẹ̀lé mọ́. Ṣé Kùránì sọ pé gbogbo wa ni kẹ́ ẹ sọ di Muslim? Ṣé ànábì àbí Ọlọ́run tó dáa ṣó sọ bẹ́ẹ̀ pé gbogbo wa ni kẹ́ ẹ sọ Muslim? Nǹkan tí mo fi láìkì kìrìsìtẹ́nì ni wọ́n á sọ pé ò lè jà fọ́lọ́run. Tẹ́yìn bá ti sọ tí yín ẹ fi yókù lẹ́yìn tó bá máa gbọ́ bọ́ wá wàásù fún mi. Christian ni mi ò wàásù fún mi, tó bá wù mí máa change sí Muslim, kò sí wàhálà ńbẹ̀. Tí ò bá dẹ̀ wù mí máa mọ̀ ṣe Christian, mi mọ̀ ṣe Muslim ni. Bí ànábì ṣe sọ nìyẹn kí n kálukú mọ̀ ṣe tiẹ̀. Àbí bí àyà kan tán sọ ìmọ̀ tó máa yà yẹn torí àwọn kan máa ń gbọ́ wọ́n ní wọ́n jáda wà jáda wàá iná mọ́ bí já edo bí nafsi. Pé ẹni tó bá ń ṣe tiẹ̀ kó mọ̀ ṣe tiẹ̀, kíní kan náà mọ̀ ṣe tiẹ̀. Bóyá àyà yẹn ni bóyá mo wá ṣì gbé ni, but àyà tó sọ wà. Àyà tó sọ wà tó sọ pé ìwọ mọ̀ ṣe tiẹ̀ kémi náà mọ̀ ṣe tèmi. Ó wà. Kún ló wá dé ńsìn tẹ́ fẹ́ sọ gbogbo wa di mùsùlùmí. Táwọn Christian náà fẹ́ sọ gbogbo wa di Christian. Kí ló dé tẹ́ fẹ́ sọ wá di gbogbo wa Christian? Oníṣẹ̀ṣe nìkan mi ò tí ì fẹ́ sọ̀rọ̀ yín torí ẹ̀yin ò sọ gbogbo wa di kíní báyìí. Nítorí tẹ́lẹ̀ náà gbogbo wa ẹ̀yin gan láyàn jẹ́ gbogbo wa lóníṣẹ̀ṣe. Kó tó di pé àwọn bàbá wa gba mùsùlùmí, wọ́n bí wa sínú mùsùlùmí sì la fi proud. Tó bá bí mi sínú Christian náà ni mo proud náà. Tó bá dẹ̀ bí mi sínú oníṣẹ̀ṣe náà, oríwo ìyá náà ni. Ẹ rí i pé last time ìgbà tán ṣe ti Easter, a ṣe kíní, a kí wa pé a kú Easter o, a kú ọdún, ẹ̀mí wa ṣe púpọ̀. Bó ṣe rí nìyẹn. Ìgbà tá a tún ṣe ti àwẹ̀ kí la tún ṣe náà pé ẹ kú òǹgbẹ o, a kú ọdún Idil Fitri àbí báwo la ṣe ń pè, pé Ọlọ́run á jẹ́ a ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé. Àwọn oníṣẹ̀ṣe ẹ̀yin náà kẹ́ tó mọ́ bínú sí wa, ẹ má bínú. A gbọ́ pé ẹ̀yin náà ń ṣe pé ọ̀sẹ̀ yìí ni ọdún Ògún. Ok, ẹ̀yin náà kú ọdún o. Ògún ò ní fẹ́ jẹ wá wẹ̀ o. Àbí Ògún ni àbí Ṣàngó. Wọ́n ṣà ní ọ̀sẹ̀ yìí ni ọdún ìṣẹ̀ṣe yín tí yín náà. A ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé, a kí gbogbo yín o. Ẹ̀yin eríwo yà, àyàgbó, àyàtọ̀, àyàjẹ, àyàmú, a kí gbogbo everybody. Nítorí bá ṣe kí àwọn ti kìrìsìtẹ́nì náà nìyẹn, a dẹ̀ tún kí àwa ti mùsùlùmí náà. Ó yẹ ká tún kẹ́yìn náà. But ẹ bá mi share ètò yìí, kẹ́ bá mi kọ́mẹ̀ntì síbẹ̀. Mùsùlùmí, kìrìsìtẹ́nì àti oníṣẹ̀ṣe ìwo ló máa gbé wa wọ àlìjánnà? Bó ṣe jẹ́ nìyẹn. Yorùbá nation no going back. Ìdí tí a fi ń sọ̀rọ̀ Yorùbá, tá a fi ń sọ Yorùbá tó bá pẹ́ tó yá ó máa yé yín. Ẹ rí tó bá jẹ́ pé wọ́n ṣe gbogbo ẹni kò sẹ́ni tó máa jà fún nǹkan kan. Láti bí ọdún mélòó tí Ìgbò ń jà, ṣé ẹ gbọ́ pé Yorùbá jà? Nígbà tí gbogbo ẹ̀ ń yọjú wá báyìí táwọn olórí wa ò sọ̀rọ̀, wọ́n pààyàn, ṣe lè palẹ̀, tẹ́lẹ̀ dá oko olókoru, oko tẹ́lòmíì ń fi àìmọye owó tó fi gbìn, tó fi ṣe gbẹ, tó fi kọ ebè. Nítorí mo mọ iye ìgbà yẹn tí bàbá mi mọ́ ń sẹ́ndì sí bàbá tiẹ̀ tó máa fáwọn gárà tó ń bá wa kọ ebè. Kéèyàn tí wàá kọ gbogbo ẹ̀ tán bí acres tó gùn lọ tí wọ́n máa kọ́ tó máa gùn lọ báyìí tá máa rìn lórí ẹ̀ tọ́wọ́ wọn máa straight. Tán máa gbin kíní yẹn, tán máa gbin àgbàdo, wọn kọ́ náà ó dà pé iṣu náà àgbàdo. Ṣé àgbàdo náà máa ń kọ́kọ́ gbìn? Nítorí mo dé bẹ́ẹ̀ rí lẹ́ẹ̀kan. Wọ́n gbin àgbàdo yẹn, ó dà pé ìgbà tán gba àgbàdo yẹn tán yọ àgbàdo tán, wọ́n wá ká àwọn àgbàdo yẹn, wọ́n sì wá wu iṣu síbẹ̀. Iṣu yẹn, ewé yẹn á máa lọ́ mọ́ àwọn àgbàdo yẹn ní ara. Tí ìbá ṣe ṣe bó ṣe ó dà pé mo ṣe ṣe nìyẹn. Ẹ̀yin náà wò kéèyàn á gbin kan bẹ́ẹ̀ kí màálù, kí wèrè Fúlàní kan wá dé bẹ́ẹ̀
kó wá fẹsẹ̀ kó kó àwọn màálù orí burúkú ẹ̀ kó wá fẹsẹ̀ da gbogbo kìíní yẹn rú, gbogbo wàhálà tẹ́nìyẹn ń ṣe. Kò sí olórí kankan tó sọ̀rọ̀. Ẹ wá ní tí wọ́n bá ń jà fún Yorùbá ẹ fẹ́ ṣe ẹ fẹ́ dá sí ẹ fẹ́ ṣe kínní, gbogbo ẹ̀ tẹ́ ẹ̀ dá sí yẹn, gbogbo ẹ̀ tẹ́ ẹ̀ dá sí yẹn tẹ́lẹ̀ fẹ́ ṣe yẹn, Nàìjíríà máa bá yín jà láìpẹ́, ó máa kàn sí yín. Kì í ṣe pèsè bí wọ́n Nàìjíríà lẹ́fẹ́ á kàn sí yín ọ̀ tó ti ń kàn sáwọn míín sìn. Ẹ rí àwọn tó fowó wọn kọ́lé tí wọ́n ń lọ wó ilé, ìwọ náà wo gbogbo wàhálà ó ṣe wó ralẹ̀ ó kọ́ àwọn kan wá dé nsìn wọ́n á nínú ibẹ̀ yẹn kọ́ ló yẹ kó kọ́ sí. Ṣé nígbà tí wọ́n ń tà táwọn débẹ̀ wọn ò mọ̀ ni? Ìlú tó bá ń work ó tí ẹ̀ ní lè ta kankan fẹ́ nìkankan ni. Ìlú tó bá ń work ẹ̀ lè ta ó kàn lè ta. Ẹ lọ sí South Africa ó kàn lè ta lẹ́fẹ́ nìkan. Wàá lọ sọ́dọ̀ ìjọba wọn á sọ fún ẹ ilẹ̀ títà ní ilẹ̀ yóò ń ṣe títà, wọn kò lólúwa for now nítorí wọn mẹ́ntò ní bóyá ó ti kú àti ìgbọ́pọ̀ ìròyìn ẹ̀ wọ́n lè ta fẹ́ nìkankan. Ẹ máa gbọ́ gbogbo news kan ní South Africa tẹ́ bá ń gbọ́ wọ́n á sọ pé àwọn kan ajáàkì ilé wọ́n ṣe kinní kan. Ṣé ráwọn òyìnbó yẹn wọ́n ra ilé kalẹ̀ nígbà tí gbogbo wàhálà ṣẹlẹ̀ míì ti sá lọ kò rántí ilé mọ́. Ṣé wá ráwọn tó ilé yẹn wà nínú rẹ́kọ̀dù wọn ò lè ta. Ṣé wá ráwọn èèyàn wọn náà máa ń sọ pé ilé ìyẹn ni yóò yá sí láti bí ọdún mélòó àwọn wa mọ àwọn èèyàn wọn máa lọ síbẹ̀ wọ́n á lọ túnbẹ̀ ṣe wọ́n á gbé bẹ̀ wọn ò lè ta wọ́n á kàn mọ́ gbé bẹ̀ for now ni. Wọn ò lè ta ilé ẹni tó nílé tí ò bá yọjú ìjọba ò lè ṣe kankan. Bí ìjọba bá tún ṣe bó bá tún ṣe tẹ́nìyẹn bá yọjú lọ́tùn la mẹ́wàá á tún sùn wọn ni pé ṣé báwo ni mi ò kọ́lé mi báyìí ilé mi mo ṣe ṣé mi ò ṣe á tún sùn ìjọba ni. Ìlú tó wọ́ọ̀kì nìyẹn ìyẹn lẹ máa fi ń gbọ́ sórí pé wọ́n ajáàkì-ilé wọ́n ṣe kínní kódà àìmọye àwọn ọmọ nílùú wọ́n fún fọ́rínà ní owó pé ilé yẹn wà ń bẹ ẹ lè wá nǹkan ṣe kẹ́ mọ́ gba déédéé lọ wọn. Èmi ń gbé bẹ́ẹ̀ kò sí ná nítorí kò sí mẹ́ṣe lè mú ná orúkọ ni wàá fi gbaná. Ìyẹn ni ẹ máa rí gbogbo mẹ́nìtì tó ń ṣẹlẹ̀ báyẹn. Ẹ mọ̀ pé wọ́n máa ń sọ pé tí ilé kan àbí tó gèrè ò bá lanu aláǹgbá ò lè rí wọ̀. Ọmọ onílé náà ló ń fi ọ̀nà ran àlejò ní gbogbo wàhálà yẹn ń pọ̀ tẹ́ bá rí kí wọ́n náà ń pa fọ́rínà wọ́n ṣe gbà àwọn nǹkan tó ń fà á nìyẹn. Bọ̀tẹ́yìn náà wò ó sìn gbogbo ilé táwọn yẹn ti kọ́ wọ́n lọ wò last time ní ibì kan wọ́n ní phase 2 kínní kan phase 2 lẹ́kọ̀ọ́ ńbẹ̀ wọ́n lọ wò ẹ̀ náà wò ẹni tó kọ́lé ẹ̀ tó ti ṣe wàhálà tó bọ́ jẹ́ pé gbogbo bóyá abroad ló wà báyìí tó ti ní kó ń padà sílé òun nílé ṣé wọ́n ti bá yé ẹ̀jẹ̀ wọ́n ti dá padà sí square one. Ara nǹkan tá à ń sọ ni pé ìlú ò lè dá nǹkan tá à ń sọ nìyẹn. Nítorí ẹ̀ tó bá wù yín ẹ join Yorùbá Yorùbá nation tó bá wù yín mọ́ join but gbogbo ẹ̀yin tẹ́ ń ṣọ̀tẹ̀ Nàìjíríà máa yálé yín o. Mo ń gbàdúrà fún yín nítorí wọn Nàìjíríà náà lè believe èmi náà bá yín support ẹ̀ but àyálé yín á dẹ̀ yálé yín tẹbítẹbí taratara á ṣe ẹ̀yin náà bó bá ṣe jẹ́ nìyẹn. Àwa sọ tiwa bó bá wù yín ẹ gbọ́ bó bá wù yín ẹ mọ́ gbọ́. Ẹ jọ̀ọ́ ẹ bá mi share ètò yìí.